Orúkọ mi ni Lánre Kògbérègbè. Dúnní Kògbérègbè lórúkọ tèmi ń jẹ́. Láàárín gbogbo àwọn ọ̀rẹ́ mi, èmi ni mo pẹ́ kí n tó fẹ́yàwó. Wàhálà obìnrin pọ̀ jù. Lẹ́yìn ìgbà tí mo ṣègbéyàwó tán ni mo mọ̀ pé wàhálà ńlá gbáà nílé ọkọ. Ní ìsìn mo ti wá mọ̀ pé tá a bá kó obìnrin 10 papọ̀, nǹkan kan náà ni wá gbogbo wọn. Ṣé ẹ rí i pé gbogbo ọkùnrin pátápátá ibì kan náà ni wọ́n sùn tí wọ́n dorí kọ? Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí nílé, èmi gan mo mọ wàhálà tẹ́ ń dojú kọ, gbọ́n mi somi ò tó làásìgbò hílàhílo àwọn obìnrin. Àmọ́ kí n tó sọ ní tẹ́ máa ṣe sí, á dá kẹ́kọ̀ọ́ mọ nǹkan tèmi gan bá fàánú ilé mi náà. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí nílé, mo mọ̀ pé ó ní nǹkan bíi 2-3 tẹ́yin náà ń là kọjá, làásìgbò lọ́tún làásìgbò lósì, gbọ́n mi sí omi ò tó, kò sí bá ṣe lè ṣe tàfi lè tẹ́ wọn lọ́rùn, àwa obìnrin nìyẹn. Ṣùgbọ́n kí n tó lè sọ nǹkan tẹ́ máa ṣe nílé tí ẹ ṣe kọ́kọ́ bá mi ká lọ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi, ká wá mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Láti máa gbọ́n sí kí ni mo ṣe tẹ̀mí lójú mọ́lẹ̀ kòkò tẹ̀mí tẹ̀kútẹ̀ ìgúnmí gàràgàràgàrà kí ló ní gan tẹ́nìkan ò ní rí èmi ò mọ tẹ́nìkan ṣe rí o táwọn àṣẹ tó pọ̀ jù o àmọ́ tọ́ ní tẹ́nìkan ò ní o tó fi ń tẹ̀ wá gàràgàrà nílé tó ń nù wá lọ́rọ̀ àmọ́ o láti ní Kògbérègbè tún dé o wọ́n ní mo tún dé o tó fi ń tẹ̀ wá mọ́lẹ̀ inú ilé o. Kí ló tiẹ̀ ń sọ tó ń dùn lẹ́nu ìgànnà? Kí ni mo ṣe tó fi fà tó fi ń nù mí lọ́rọ̀ tó kì mí lọ́rọ̀? Ìgbéraga pọ̀ jù, ìgbéraga ìfojútì ni ó tẹ̀ mí lójú mọ́lẹ̀. Kí ni mo ṣe sọ fún mi? Ṣọ́rọ̀ nìyẹn. Ọ̀rọ̀ kan orin ni o. Ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Kí ló ṣe? Ó lọ lú ètì ẹ̀mí lẹ́yìn mi ò sọ fún mi. Ó wá ń bèrè lọ́wọ́ mi pé kí ló ṣe? Kí ló ṣe? Ó lè ní wọ́n ń pè yẹn mẹ́rin. Ó lè ní ó jalè mi nìyẹn. Pé mo mú owó ìyàwó mi. Kò ń ṣe olè. Ohun tó o bá ní èmi ni mo ní. Kí ló ṣe ń sọ lẹ́nu tó ń dùn mọ́ ẹ lẹ́nu náà? For the past 2 weeks now, o ti jí mi lówó nínú ilé àdẹ̀jọ́ sùn àdẹ̀jọ́ ń jí, ó dẹ̀ sọ fún mi tí mi ò bá lọ sí báńkì sí pé mo fẹ́ withdraw owó, sọ́sọ́ mi pé owó tí mo ní lákàntì mi kò tó iye tí mo fẹ́ withdraw. Báwo mo ṣe máa mọ̀ pé mówó mi? Just because pé mo wẹ̀ ń trust ẹ pẹ̀lú ATM card mi. Ó lè ní ẹ̀mẹ́, ó lè ní ẹ́. Ó mọ̀ ká ní pé mo ti dáwọ́ yẹn kúrò àṣẹ mọ̀ pé ò ní mọ̀. Tá a bá dẹ̀ wò nínú ìtàn, èmi ni mo kọ́ sí àkáǹtì 5,000 naira fún. Congratulations. Lọ́dún yẹn lọ́hùn. Congratulations fún olùsí àkáǹtì 5,000 naira. Ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ṣé o. Ṣé kò dẹ̀ sí àkáǹtì 5,000 naira fún mi? Kò gba gbogbo owó mi tó wà lákáǹtì. Gbogbo kọ́ o. Èló ló gbà? Èló lówó náà gan. Èló ní 30,000. So èló 30,000 èló ní. Owó tí ò tó ná láàrin ìṣẹ́jú mélòó. Máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Ẹ ṣé mo dúpẹ́ o. So ọ̀pọ̀ ní pé mi ò tẹ̀ wá ní alert mi ò kí máa ń gba alert wáyé mo ń gba alert ni àṣírí máa tú sí mi lọ́wọ́ every week. How many weeks ago ló ti gbowó yẹn sìn tí mo ṣẹ̀ wá mọ̀ kó gbowó? Àṣírí mi á máa tú sí ẹ lọ́wọ́ òun sọ pé mo ti ń gbà tipẹ́. Yes, o ti ń gbà tipẹ́tipẹ́. O ti ń gbà tipẹ́tipẹ́. Ìwà olè dẹ̀ nìyẹn. Tí mo ṣe gbà lẹ́ẹ̀kan ṣoṣo. Ìwà olè ní tó bá rẹ̀ ní sọ fún ẹ. O lè kọ́ mo mú nǹkan ìyàwó mi. Mo mú nǹkan ìyà bí ìró ẹ̀ ni mo rí lójú tèmi gbà. Èèyàn kan mú ìró ìyàwó èèyàn tó yẹ kó fariwo. Nǹkan mú gèlè ẹ kò yẹ kó fariwo. Bó ṣe rí lójú mi nìyẹn. Bẹ́ẹ̀ni lọ jàre, adé sọ gbogbo ó dẹ̀ sọ. Apá abo ni kí n gbé sí ẹjọ́, apá ọmọ bàbá. Ṣé mo mọ pin number tiẹ̀ ni? Kí ló fẹ́ mọ̀? Ṣé mo mọ pin number ẹ ni? Kí ló fẹ́ mọ̀ fún? O mọ pin number mi sì ó ti di wàhálà. Tàbá dé change ẹsẹ̀ ẹ sọ pé oníkọ̀tà hide. Ó mà lágbára. O mọ ATM card mi lẹ́yìn, o lọ gbowó mi, mo wá sọ tọ́sí wá ní orí òkè ìṣòlì. Ó lè ní ẹ mẹ́. Ó lè ní ẹ.
ẹ̀yin obìnrin tí ẹ wà nílé ẹjọ́ nítorí ẹ má bínú sí mi pé mò ń pariwo látàárọ̀. Má yìí ni tó bá yá sùn máa náwó obìnrin àtúndé ATM card mi just because kò mọ pin number mi ó lọ gbowó mi lẹ́yìn. Mo kàn dé báńkì pé mo fẹ́ withdraw mi owó tí mo fẹ́ withdraw kò tó yẹ tí mo fi síbẹ̀ mọ́. Àwa wí tán ono ìyá ni. Ẹ̀yin màámi tó wà lé point of correction. Ẹ̀yin màámi mi ò jí owó wọn. Mo yá owó wọn ni. With the hope pé máa dá padà kí àwọn màámi tó mọ̀. Wọ́n dẹ̀ ti mọ̀ nìyẹn. Ẹjọ́ ṣé yẹ kó máa pè mí lólè. Wọ́n ti yẹ̀yẹ́ mi. Wọ́n ra kàtíà mi lórí 30,000 naira. Ní pé ọkọ mú nǹkan ìyàwó ẹ̀. Tí ó yẹ kó pariwo. Tó yẹ kí inú ẹ̀ dùn. Wípé mo tiẹ̀ ná nǹkan òun. Ẹjọ́ ṣé nǹkan burúkú mo ṣe yẹn. Má pa mí o, ìyàwó mi. Òpònú lọkùnrin tó bá mú nǹkan ìyàwó ẹ̀ lẹ́yìn. Kò sí irúfẹ́ tó lè wà ń bẹ rárá. Mo tiẹ̀ fi tèmi compare níjọ́ mẹ́ta yìí. Mo sọ́fà owó gidi. Mo wá àwọn kan nínú ilé pé mo wá nǹkan kankan tí mo fẹ́ tà fẹ́ nìkan. Ó jẹ́ ká rédíò mo wá bẹ́ẹ̀dì kiri. Mo lọ pàdé owó ìyàwó mi. Owó yẹn dẹ́ pọ̀ gan. 10 kọ́bọ̀ mi ò mú torí mi fẹ́ kó jèrè ọ̀rọ̀ lára mi ní ọjà débi 10 kọ́bọ̀ rẹ̀. Tọkọ mi bá lọ síbi owó mi láìsí pọ́yà mo mú fún olè náà la máa pè. Tí máa mú ètì ìyàwó mi tí mo lọ fi gba owó mo jà lólè nìyẹn so ó ti owó ẹ̀ náà. Má pa mí o, ìyàwó mi. Ṣé nǹkan burúkú mo ṣe? Lọ jẹ́ ká gbọ́rọ̀ jáde nǹkan burúkú kọ́ ló ṣe àti ẹ̀kọ́ fún ẹ láwọ̀ ìdílé lórí ló ṣe ó yẹ kó o bọ́ síta nìkan wá applaud ẹ pé in fact o try o nǹkan tó ṣe nìyẹn. Ìtẹnilójúmọ́lẹ̀ ìgbéraga ni tó bá ti do níyẹn báyìí ó ti gbéraga ni tókùnrin bá ti mú nǹkan ẹ tó bá ti fi sọ̀rọ̀ ó ti ṣe ìgbéraga nìyẹn ìgbéraga náà lè máa pè é. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lẹ́kọ̀ọ́ dòmọ̀tán màmá ńlá yẹn màmá tó ṣú ọ̀fun jù tọ́pẹ́ tó bá kówó délé ọkọ mi o olówó orí mi o alẹ́ lò mí o owó bá mi náwó rè o half a million rè o owó mi owó ẹ̀ ní o ìwọ́ládé orí mi tí n bá ní ìwọ ló ní o mú iye kan o kò fi tó kulẹ̀ fún mi o ṣùgbọ́n wọ ẹ̀rọ ni. obìnrin mélòó ló máa rí tó máa fowó bọ́pọ̀ ẹ̀ṣẹ̀ tó bá fún yín ní nǹkan kékeré ẹ̀ bèrè fún ńlá àìmọye ọkùnrin ṣé pé tí àwọn bá ti dé láti ọjà báyìí tó ti gbé báàgì sílẹ̀ báyìí wọ́n ṣe máa jí owó ẹ̀ nínú báàgì náà máa wá àwọn tí ò responsible bíi tiẹ̀ báyìí tó máa ń ṣe nìyẹn. èmi kó ló bá tiẹ̀ àìmọye èyí tó ń ṣe àìmọye tó bá dẹ̀ bèrè pé kí ló fowó náà ṣe ń sìn o ẹ̀ ní rí ìkọ̀sọ́ ó dá kí lẹ fi ṣe o. mo fi epo sí mọ́tò mo dẹ̀ fowó sílẹ̀ níta fi jẹun wíkẹ̀ndì àbí mi ṣe tó. mi mọ̀ pé responsibility tiẹ̀ ń ṣe ó ti di tèmi mi mọ̀ pé mi ló yẹ kí n máa gbé gbogbo bùkátà nu lé ń sìn àbí ó ti di tèmi. mo yá owó ẹ̀. ó yá ni ó jí ni wọ́n máa bá mi sọ rubbish wọ́n máa bá mi sọ pé ó yá owó mi mọ́ ó jí owó mi ni. èmi ò jí owó ẹ̀ mo yá owó ẹ̀ ni nǹkan sáfẹ́rẹ́ mo dẹ̀ mọ̀ pé mo mọ bí tètè mẹ́wàá mo dẹ̀ mọ pin number ẹ̀ tí n bá dẹ̀ mú nǹkan ìyàwó mi sí ẹ̀ṣẹ̀ ni. òṣìṣẹ́ wà lóhùn ẹni máa jẹ́ wà ń bòjì ẹ lè sọ ọ̀tọ̀ lẹni tó ń ṣiṣẹ́ ọ̀tọ̀ lẹni tó ń náwó awítọ́ ẹ sọ pé ẹ̀jì ẹ sọ pé ẹ̀yà ni ó lè òṣì ó lè ńlá wọ̀nbílíkì wọ̀nbíà ó ní fún bòòlì. nígbà tí bíbélì sọ wípé ọkọ ni olórí aya olórí túmọ̀ sí olórí gbogbogbò olórí káfàtà. so bíbélì wá sọ pé kí ọkọ máa jí nǹkan lọ́wọ́ aya kó máa jalè aya kó máa pa aya lára ṣé bíbélì sọ yẹn náà. kùránì kan sọ pé gbogbo tí aya bá ní ọkọ lónìí. bíbélì kan sọ pé tó bá ti ń bá gbé tó bá ti ń ní wá lára kò ń ṣí ọ̀rẹ́ wa ọ̀tá wa ni ó ń lé mi lára. lórí 30,000. lórí bẹ́ẹ̀ ni ó ń lé mi lára. 30,000. ó ń lé mi lára. ǹjẹ́ wọ́n lè ṣe àkáǹtì yìí tí mo ti fún ẹ láyé ẹ̀. congratulations. ẹ ṣé mo tún dúpẹ́ ẹ kú ìnáwó. ẹ ṣé mo tún dúpẹ́. torí òun sọ́ọ̀sì bíi pé kò bọ́ síta kan fún ẹ láwọ́ọ̀dù. bíi pé kò bọ́ síta kan applaud ẹ ń pé o jí owó ní àkáǹtì ìyàwó ẹ o kán pè ẹ sórí kiri pé in fact you are a real man. tí wọn náà bá ti wá jí láàárọ̀ là ṣáà gbé aago gbàgán mo mú olè ta ni olè náà ọkọ mi ni àwọn apàtẹ wọ́n fún ẹ lórí 30,000 lówó tí ẹ kiri tí mo yá. sábàdé bèrè nǹkan tó fowó náà ṣe ń sìn kò lè rí nǹkan kan tọ́ka sí pé òun lòun fi ṣe torí pàtó 50,000 naira bó ṣe gbà lọ́jọ́ kan náà nìyẹn o tún gba 30,000 naira ń sìn kí ló fi ṣe. ìjẹ́ mo béèrè owó náà nẹ́pà lọ́wọ́ ẹ̀rí lẹ́yìn. abẹ́ máa bó ṣe ọ. mo béèrè owó nẹ́pà lọ́wọ́ ẹ̀rí lẹ́yìn o kàn ní pé mo bíìlì wa mò ń san ni wọ́n kún bíìlì wa mò ń san àbókí tó ń kó gọ́dà ṣé o mọ ẹ tó ń fún lówó. mi mọ̀ kó ti dájọ́ pín mi mọ̀ pé a gbọ́dọ̀ jọ máa pèsè léṣe mọ́ǹsìn ni mi mọ̀ pé responsibility yẹn ń sìn yóò ti di tèmi kò ń ṣe títí ẹ mọ́. títí wa ni o. mi mọ̀ pé tó bá jẹ́ títí wa ni wàá pè mí jókòó ni
wọ́n mú bíi 5,000 wá o ìwọ gba 2,500 kémi náà san 2,500 o ṣùgbọ́n ti di tèmi kò ṣe títí wà. nǹkan tó fi lè lọ mú ẹ yọwọ́ lákàǹtì mi fi san owó ná àbí owó omi ó ti di tèmi. mo fẹ́ dà. so ẹ wá sọ fún mi responsible man dà nínú ilé o. mo ní mo fẹ́ dà. àmọ́ náà jí ni má sọ kò yá mọ́ má múnú bí mi o má múnú bí mi o. mo náà jí kan sọ fún mi pé o yá. lórí pé àwa la dá wọn lókòwò àwa la ṣí ṣọ́ọ̀bù fún wọn o. ó ti ṣe nǹkan téèyàn kò ṣe rí o wọ́n dẹ̀ ti ṣe nǹkan téèyàn kan kò ṣe rí o wọ́n ti ṣe nǹkan tó jú òrírí o wọ́n ti dá wa lókòwò o. mo yá owó lọ́wọ́ ẹ̀ mo fi ṣe ẹ̀tọ́ mi kó má bàa tún bú mi nǹkan sáfẹ́rẹ́ díẹ̀ ló ṣe tí ìrówó yẹn padà lákàntì ẹ o torí ká ní mo ti sọ ń sìn gbogbo ìwọ̀sí tẹ̀ ń fún mi yìí kò ní sí bẹ́ẹ̀ o àmú nǹkan aya ni tó yẹ kó bọ́ sí wọ̀sí. nǹkan sáfẹ́rẹ́ díẹ̀ owó tiẹ̀ tí o ṣẹ́ tí wọ́n ń ṣe kí ló fi ń ṣe. irọ́ wà ní kí n lọ pàkátàǹtì mi ká jókòó ni ká wá kúnlẹ̀ síwájú ẹ pé 5 naira wọlé o àfi 2 naira ṣe nǹkan báyìí ló kú o torí òun béèrè kí ni mo fowó tèmi ṣe kí ni fowó tèmi ṣe. ok in that case alábàágbélé mi àti ẹ neighbor mi ló jẹ́ bẹ́ẹ̀ ni neighbor mi ló jẹ́ nítorí pàtó ti di pé responsibility ti ẹ̀ ń sìn ó ti di tèmi sìn èyí owó ń ṣọkọ mọ́ neighbor mi ló jẹ́. lórí 30,000 ẹgbẹ̀rún ọgbọ̀n ìyàwó mi sọ pé mo di alábàágbé mi ò ń ṣọkọ ẹ̀ mọ́ níbi tí àwọn obìnrin kan tí wọ́n ti ń fọkọ wọn lówó sọ máa dáwó síwájú ọkọ wọn kó máa ná lọ mi ò lè yáwó ní mi yáwó ìyàwó mi. ṣé mi àtẹjọ́ rán same account. èmi ò lè yá owó ìyàwó mi ni. ìwà olè nìyẹn ìwà olè ló wù yẹn. ẹjọ́ kọ ẹ má tún nà wá ẹ má nà wá pé mo mú owó nínú àkáǹtì lẹ́yìn ẹ̀ mo jalè nìyẹn. ṣé wọ́n sọ fún mi kó tó mu. ìbọn ló yẹ kẹ́ ẹ lọ gbé kẹ́ ẹ yìn mí. èmi ṣeré fún wọrí. àníbọn ni kẹ́ ẹ fi yìn mí tàbí kẹ́ ẹ fílìtì mi pa. mo yọwọ́ lákàntì ẹ lẹ́yìn ẹ̀rí ni. ṣèbówó tó bá wà mẹ́lò fẹ́ yọ. ṣé mo tiẹ̀ mọ pin number ẹ̀gàn rí ṣá. ìyẹn kọ́ ni iṣu pé mo tiẹ̀ yọwọ́ lákàntì ẹ̀ normally mi kò yẹ kó mọ̀ pé mo yọwọ́ yẹn ó yẹ kí sáré dá padà ní. ó dẹ̀ ní bó ṣe rí nìyẹn wàá dẹ̀ fi aṣọ wàá fi bo ìdí ṣùgbọ́n rẹ̀ ẹ̀yin fẹ́ gbé síta báyìí ni. máa faṣọ máa fi bo ìdí. jẹ́ káwọn ará alẹ́ gbọ́. how many weeks after tó ti yọwọ́ kẹ́mi tó ṣẹ̀ṣẹ̀ wá lọ sí di ATM card ìdí ATM kí ṣe tó wá discover pé wọ́n yọ owó. àsìkò tí mo yọ kọ́ ló wà important ju pé mo ya owó ìyàwó mi. nǹkan tí mo mọ̀ ni pé ìwà olè ló wù yẹn. èmi ò lè. ìwà olè ló wù yẹn náà. èmi ò lè. ìwà olè ló wù yẹn náà. àdúgbò jẹ́ ń gbọ́ o ó ń pè mí ló lè ṣe kò ní ìdí ká wọ́n ti gbọ́ rẹ̀ dì aláǹsì máa jáde wọn ní bọ̀dá olè ó tán ojú ó tiẹ̀. tá a bá fẹ́ra gan wà á fẹ́ lè ní kí n san interest lórí owó tí mo yá lọ́wọ́ ìyàwó mi. wọ́n máa yọ sí òtì náà wọ́n máa yọ sí òtì nínú owó mi náà wọ́n máa yọ lákàntì mi náà ó máa san ló ń jẹ́ bẹ́ẹ̀ ó máa san interest yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ because ó máa yọ sí òtì mo dẹ̀ máa calculate iye tí òtì yẹn jẹ́ ó máa san padà. jọ ṣe ọkọ tí àwọn oníwà bí ọ̀rẹ́. a lè sọ o nǹkan tó bá ti fi pè é láti èní ìlọ nínú ilé yìí tó máa jẹ́ náà ni. ṣé ọ̀rẹ́ ni wá àbí alájọgbé. àní nǹkan tó bá ti fi pè láti èní ìlọ nínú ilé yìí nǹkan tó máa jẹ́ náà nìyẹn tó bá nọ́kọ̀ àti àwọn ni wá ọkọ àti àwọn náà tó bá sọ pé ọ̀rẹ́ ni wá nínú ilé yìí. alájọgbé ni wá o. ẹ jọjọjọjọ ẹ̀yin mọ́mì wà nínú ilé ẹ gbọ́ ta ni ó lè ta ló lè kan ṣoṣo tá a ní nínú ilé yìí. má pa mí o ìyàwó o lè ní tíìfù ni wọ́n dẹ̀ ń pè lójú kòkòrò ó lè. bí yorùbá yẹn sọ wọn ní orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ọmọ tó bá yẹ ti jalè tí wọn bá ti mọ bí orin kan sọ máa ń pín wà dáhùn sí pé ẹni bá jalè tó bá lọ láláyé tó bá jọ kò lè rọrùn because ọlọ́run máa ń fi olè ṣe ọmọ tí a bí kàkà kó jalè tó bá dẹrú ó pè so meaning that pé olè kò ń ṣe nǹkan tó dà orúkọ tí ò dà ó ní olè ń jẹ because tó bá ti ń jalè yẹn lọ títí tó bá rò pé bí a kò sí ń jà wọ́n dé ọjọ́ kọjọ́ kan ẹni tí ó ní nǹkan tó bá ba ẹni ojú àti ẹ tó bá yẹn ń lọ láàrin street ó yẹ bí ọmọ kékeré àbí young náà tó bá tó yẹ pé olè náà pè ojú àmọ́ so olè ó jẹ́ nǹkan àbùkù tí ò dá. kò lè mówó mi náà ó ṣe máa mówó mi sí ògbà tó dẹ̀ mówó mi máa mi ní gbà because oníkálukú ṣiṣẹ́ ó ṣiṣẹ́ tẹ̀ mo ṣiṣẹ́ ti tèmi nìyà ó ṣe máa mówó mi for what. àṣọlẹ́tọ̀ tó ọkọ múyẹ̀wò àwọn ẹ̀rọ àìsàn fún ẹ̀ ṣe bá ọkọ náà ló fún lówó tọkọ bá mú kò ṣe ọkàn òyìnbó àtẹ́kùn máa ta padà síbẹ̀ iye òun ṣẹ̀ṣẹ̀. owó tó mú yẹn máa bá wa jà pé owó tó mú yẹn ó yẹ kẹ́ ẹ sọ fún mi bẹ́ẹ̀ bá tẹ̀ máa mú ohun tèmi tí ẹ tèmi ni ṣùgbọ́n tó bá máa mú kó sọ fún mi kí má máa wà. mo lè ṣe tí àwọn mi ò bá sí nílé tó bá dé béèrè màá sọ fún pé mi mọ mówó. ó ya tó bá ya kó sọ fún mi padà ni tó sọ fún mi kó òun ya tó bá dé pé kí n fi ilẹ̀ fóun ó ti mọ̀ pé ó fẹ́ kí n fi ilẹ̀ fóun nìyẹn ṣùgbọ́n tó bá sọ pé òun ya màá sọ pé kó san.
mo máa kọ́kọ́ bínú but àjọ máa jókòó àjọ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ náà ni. ìyẹn lè pè wọ́n lórí ẹ̀ṣẹ̀ máa mówó ìyàwó ẹ̀ ó ń ṣiṣẹ́ tìyàwó náà ń ṣiṣẹ́ ti tiẹ̀ kálukú jọ ṣiṣẹ́ ara wọn ni so kò yẹ kó mówó ìyàwó ẹ̀. wọ́n ń ṣọlẹ̀ ọjọ́ ó dìpẹ́ǹdì bí ọkọ yẹn bá ṣe jẹ́ sí bí orí eléyìí tí mo sọ sí pé sí ọkọ mi bá mú owó mi tó bá mú owó mi tó bá yẹ sí má bẹ̀rẹ̀ tó bá pọ̀ sọ pé òun lòún mú so mo lè pé lólè èyí tó bá sọ pé òun kọ́ lòun a lè pé lólè. tí situation bá warrant mo lè mú bet ẹsẹ̀kẹsẹ̀ ni máa pè láti jọ mọ̀ pé ókè o situation báyìí ló warrant o tí mo fi mú. Islamic wí pé olè ó ṣe nǹkan tó jà ifun in a Yorùbá line everybody ló mọ̀ pé olè orúkọ olè ó kó àbùkù bá èèyàn gan fúnra because image èèyàn everybody ni but tí anything bá ti lè tarnish image bí olè àti lè jọ kíní ẹkùn bẹ́ẹ̀ kò sí kíní bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà ni religion èso olè ó jẹ́ nǹkan àbùkù. bẹ́ẹ̀ ó ti mọ̀ pé ìyàwó òun láhùn so kí ni the next thing tó máa dẹ́ sọ fún un kò ní fóun lówó bọ̀ tó ń bá jówó ẹ̀ lẹ́yìn ó máa wà òkè. in one word ó jalè nìyẹn. ẹgbẹ́ ẹ̀yìn èèyàn wa nínú ilé kí ni o lè jẹ́ gan-an ẹ láyé mi. ó lè jẹ́ kí ènìyàn mú nǹkan tí kò kí ń ṣe títí ẹ̀ mọ́ tiẹ̀ òun ni túmọ̀ ó lè. ó lè ẹni tó mú nǹkan nìkan láì sọ fún ara ọ̀kọ́jú àná dẹ̀ ló lè wà tí ò ní tẹ́ lọ́rùn. olè ẹni tó bá jí nǹkan tí ò kí ń ṣe tiẹ̀ olè thief tí wọn kò lè ọlọ́ṣà ni. ẹ ṣe gan o ẹ ṣe mo dúpẹ́ ẹ kú ìfẹ́ mo pàlù ná. ẹ jọ jàre ẹ̀yin ẹbí kò gbèrègbè tí ẹ ní fẹ́ dojú tì mí ká mú nǹkan aya ẹni nínú ilé ẹni ẹ jọ ṣé olè ni. ìyẹn kù díẹ̀ ká tó mi ní fẹ́ fi gbogbo ẹnu sọ pé ó lè ní àmọ́ ó fara pẹ́ torí kò yẹ kó mú ATM mi kó lọ gbowó mi láì sọ fún mi. olè náà là á pè gbà tí o bá sọ fún mi tọkọ mi bá mú owó mi tí o sọ fún mi olè ní o. ẹ tó nẹrù òun ló fẹ́ yàwó ẹ̀ tó bá mú owó yàwó ẹ̀ tí yàwó ẹ̀ bá dé pé babalágbájá òun wá owó tó bá lè jẹ́wọ́ pé yẹ̀ sóun lòun mú kò sí wàhálà tó bá purọ́ òun ló lẹ́sẹ̀. ìyàwó mi tó bá yẹ kó mọ̀ pé ó ṣú ọ̀gàn tẹ́gbẹ́ tí máa sọ fún kò ní mind kò ní para máa sọ fún kí tó mú bọ̀ tó bá yẹ pé ìyàwó mi òun gan ó yí gan tí bá sọ gan kò ní fún mi ní sọ fún màá kọ́ yọ lẹ́yìn ni o tó bá dẹ̀ mọ̀ létà ó ń pẹ́ náà ni ẹ ló máa fi sọ àmà ẹ̀xẹ̀ síbẹ̀ náà ni ó ti bọ̀ tó bá yẹ pé ìyàwó tó ṣí ọ̀ sí mi ni o máa sọ fún tó bá yẹ kó ṣí ọ̀ mi ní sọ fún kò tí bá sọ fún kò ní jẹ́ kí n mu kò ní fún mi gan. actually tọkọ yẹn bá mú ATM yẹn lẹ́yìn without your consent ó mì pé nìyẹn ọkọ yẹn ó ti ń jalè nìyẹn and tọkọ yẹn bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn lè pè pé kí ló dé tó fi ṣe irú nǹkan báyìí wáyé tó máa mú ATM mi lẹ́yìn tó máa lọ mówó mi because ìgbà míì wà tó yẹ pé ìjà kọ́ ni gbogbo nǹkan you talk it over and kí èèyàn máa jẹ́ kó mọ̀ pé irú ẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. tí ọkọ bá mú nǹkan ìyàwó ẹ̀ tí ó sọ fún tí ó bá mú tí ó sọ fún tẹ́ni ẹ̀ dẹ̀ ń wá tí ó sọ fún olè nìyẹn tó bá mú tí ó mọ̀ tó béèrè tó sọ fún kì í ṣolè bẹ́ẹ̀ tó bá mú tó rẹ̀ sí dààmú tí ó sọ fún ó ti dolè because a máa ronú sẹ́lòmíì ohun tí wọ́n bá rẹ̀ ti ń ronú sẹ́lòmíì tẹ́ni tó ṣe nǹkan yẹn ò sọ fún ó ti dọ̀rọ̀ olè bẹ́ẹ̀ tó bá mú ibi tó ẹni yẹn tí ń wá tó sọ pé èmi ló mú kì í ṣolè mọ́ bẹ́ẹ̀ tó bá lè allow ẹni yẹn kó blow ẹ out tó dẹ̀ wà ń bẹ̀ olè náà pé. àsọkọ tí mo fi ní tán tó wá ṣe bẹ́ẹ̀ yẹn fún mi ó ṣèkà fún mi nìyẹn but màá jẹ́ kó dé náà ní ọdọ̀ mo ti máa boil kó tó dé o mo lè ti dá lérí kó tó dé o màá ti boil dáadáa màá ti dá lérí but tó bá ti dé náà màá kọ́kọ́ lo hot temper náà ọ̀rọ̀ tó bá wá sọ tó bá gbé gbígbóná pẹ̀lú mi ó gbóná mo gbóná ni àjọ máa fà fúnra wá lé ni but tó bá mi sọ̀rọ̀ pẹ̀lú ohùn tútù pé bóyá ó fi owó yẹn ṣe something tangible tó mọ̀ pé máa work fáwọn méjèèjì màá bínú sí náà but tó dẹ̀ ti sọ nǹkan bẹ́yẹn fún mi tó bá ti apologize èmi mo lákòókò máa apologize fún mi tó bá ti apologize tó dẹ̀ sọ nǹkan tó fi ṣe fún mi o tí mo mọ̀ pé ó wà tangible o tí mo mọ̀ pé at least
it will be for our own benefit. I'll let go of the money. But tí o bá ti ṣe bẹ́ẹ̀, they reform my money o, máa dán mi padà. Ẹ̀yin èèyàn mi, tá a bá wá mú nǹkan ayẹ ẹni láì sọ fún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí la lè pè yẹn. Ìfẹ́. Ó depend lórí ọwọ́ táwọn méjèèjì bá jọ wà. Tó bá jẹ́ pé àwọn couples tó jẹ́ pé máa ń lo initiative wọn dáadáa tó jẹ́ pé they have a happy home. Tí àwọn ẹ̀mọ́ pé ọ̀rọ̀ kì í ṣe rí nǹkan bẹ́ẹ̀ yẹn. Kò yẹ kọ́kọ́ èèyàn ò lè pé owó èèyàn bẹ́ẹ̀ yẹn ló lè èèyàn tún lè pè wọ́n lólè. Pé ó wá mú owó mi láì sọ fún mi ó lè sà mí mo lè má fẹ́ fún ẹ tẹ́lẹ̀ bọ́ tó bá sà mí tó sọ̀rọ̀ tútù fún mi ó lè mú bọ́ ó wá jí owó mi lẹ́yìn I won't take it lightly mi ìdẹ́lẹ̀ a lè pè wọ́n lélẹ̀ àdẹ̀lẹ̀ má pè wọ́n lólè. Tí mọ́ mi bá lọ sí ṣọ́ọ̀bù láàárọ̀ tó bá di iṣẹ́ tó bá ti rẹ̀ tó bá délé tó bá gbé àpò sílé tó bá wálé pọ́sí gan máa wá bá ń ṣọ́ tó bá ti bá ń ṣe àṣekàrámọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ó máa di bá fọṣẹ́ mọ́ ọ̀nà máa èèyàn tó bá láìkù obìnrin láti bá fọṣẹ́ gbogbo ẹ̀ bọ̀ tó bá sọ fún pé fún mi lówó mi mọ̀ bí àwòkín fún lówó bọ̀ tó bá ti gbówó lẹ̀ tó bá ti tó bá ti sùn ayọ̀ 2,000 3,000 tó máa fi lọ lókì níjọ́ kejì tó máa fi lọ mu bí i 2 bottles 3 bottles pẹ̀lú àwọn ọ̀tẹ̀ tó máa fi gara tí a bá dẹ̀ ka ọgbà tó yẹ kó gan pọ̀ gan òun gan lè tẹ̀ mọ̀ pé ó ti yọnu òun bọ̀ lẹ́tẹ̀ ó mọ̀ pé ó mi miss bọ̀ tẹ́gbà àtàjẹ́ rẹ̀ tó máa mọ̀ pé àbá ń yọ owó yìí ó ń yọ lẹ́yìn bọ̀ kí ló fẹ́ ṣe ó máa gba káàmù náà ọkọ̀ ẹ̀ náà ni kò ní option. Well, kì í ṣe gbogbo èèyàn náà lè sọ fún pé bẹ́ẹ̀ o lè situation lè warrant maybe there are some certain conditions bẹ́ẹ̀ lómi wà ó ti di why even kò tiẹ̀ ní so bet mi ò ká kó lè tí love bá rí lè wà o because 5 fasa ni àjọ wà fúnra wa ni àméjì náà dẹ̀ lájọ láà nífẹ̀ẹ́ ara wa so kò sí nǹkan tá a lè hide fúnra wa. Ìgbà tí mo ṣì wà kékeré dádì wa máa ń fi ọ̀rọ̀ kan dẹ́rù bá pé èèyàn tó bá ti jalè wọ́n máa ń kan ẹ̀yìn wọn mọ́ àgbá ni so àti kékeré dẹ̀ mo ti di ọ̀rọ̀ yẹn mú pé so èèyàn tó bá ti jalè that means ó ti ṣẹ̀ sí Ọlọ́run first of all because Ọlọ́run gan-an like èèyàn tó bá ti ń jalè ó dẹ̀ ṣẹ̀ sí òfin Nàìjíríà náà. Ó lè ní owó ti jalè. Nǹkan tí dádì mi sọ pé èèyàn tó bá ti jalè ọmọ kẹyìn ẹ má gbà no ọkàn àlàdà mi ní sọ́sítà náà ó ti dàṣírí láàrin mi àtọkọ mi tó bá ń jà gan lójoojúmọ́ gan mo máa gbàdúrà sọ náà kọ́ lọ́ bá mi change ẹ̀ ní wọn lè kẹyìn ọkọ mi má gbà ọkọ lọ́kọ́ mo máa jẹ́ ẹ̀ wọn lè kẹyìn ọkọ mi má gbà òun náà. Ní fi sọ ọlọ́pàá ṣùgbọ́n gbogbo ìjà láàjọjà náà ó lè ní. Bẹ́ẹ̀ ni ìfẹ́ làkọjá òfin wọ́n tún yẹ kínú ẹ̀ dùn ẹgbẹẹgbẹ̀rún obìnrin tó wà lọ́jà Èkó Òdùmọ̀tà lọ́hùn tó ní burúkú owó wọ́n máa bẹ ọkọ wọn olówó orí mi bá náwó yìí jọ àlẹ́ ẹlòmíì ọmọ ògùn ọ̀rọ̀kọ́ àgbẹ̀dẹ olóbàtà owó mi owó ẹni bá mi nà tátún máa ṣakọ mo bá iná tiẹ̀ bẹ́ẹ̀ kínú ẹ̀ dùn. Mi ò rí ibi tó béèrè kan ti máa sọ pé kọkọ̀ òun bá òun náwó o. ìwé òkè rẹ̀ wá. Àwọn òdìgbà tó bá tiẹ̀ béèrè gan-an àwọn ọkọ yẹn gan tó bá ti rí wọ́n ti pé ìyàwó wọn dé láti ọjà báyìí tó ti gbé báàgì sílẹ̀ báyìí wọ́n ti ṣe ọkọ̀ wọ bedroom kó lọ wẹ̀ wọ́n lè mọ bó ṣe fẹ́ tọwọ́ bọ nínú báàgì yẹn kọ́ máa mọ iye tó wà nínú báàgì kọ́ mọ iye tí wọ́n fẹ́ yọ ń bẹ̀ àwọn ọkùnrin bíi tiẹ̀ tí wọ́n wà responsible. Èmi ò ṣe yẹn o mo mú owó ìyàwó mi mo yá gbogbo ìdá àṣọ yìí náà ká ní kí n ṣe pé àkáǹtì mi gan ṣe gan ni ó yẹ kí n dáwọ́ yẹn padà tó ní mọ̀ nǹkan ẹ̀. Òun náà ní ṣé bí mo ṣe máa ń ṣe nìyẹn. bó ṣe máa ń ṣe yẹn ló ń dùn mí o. jẹ́wọ́ ṣé bí bó ṣe máa ń ṣe nìyẹn tí obìnrin bá ti fi lè finú tán ọkùnrin tó máa ń padà dì náà lélẹ́yìí ẹ má wọrí atm ẹ jẹ́ bá mi tọ́jú ẹ ok ó lè bá mi sign ẹ kan tó máa ń padà dì náà nìyí ẹ wá at the end of the day ẹ wá sọ wá dọ̀dẹ̀ ẹ sọ wá dẹni tí ò mọ̀ ṣe ẹ sọ wá dẹni tí ò tiẹ̀ lè ronú àbí bẹ́ẹ̀ kọ́ ìdí nìyẹn tó fi lọ lẹ́yìn mi tó fi lọ yọ owó mi lákàntì mi àwa wí tán oná kì í ṣe olè kí ni ẹ o dùn ní ò lè bá mi fowó Mr. Kògbérègbè ó lè bá mi fowó ṣeré ó lè bá mi fowó ṣeré níbi táwọn kan ti fi half a million bọ́kọ́ wọn ṣeré wọn á kàn dá sórí tébù báyìí pé múyìn tó bá ń wẹ̀ ń bẹ̀ owó kìlò ní gan 30,000 tí mo yá fún wa tá a jọ lò nínú ilé àjọ lò ní òmò ní. àbẹ́ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ 30,000 tó yá fún wa tá a jọ lò nínú ilé ṣé mi àtẹjọ́ rán joint account ni. ó mà ṣe o. sọ fún mi ṣájọ́ rán joint account ni. tí mo rò pé nǹkan ọ̀fẹ́ ọkọ àtìyàwó o lè mú nǹkan mi mo lè mú nǹkan ẹ ìyá owó ká ẹ lára. in as much as tó jẹ́ pé owó mi ló fi ràn nù léyìí owó gọ́tà owó epo
owó ọlọ́dẹ owó gbogbo ẹ̀ owó mi ni ṣé gbogbo àwọn nǹkan tó wà expensive nínú àwọn nǹkan ẹ̀ wristwatch ẹ ní o shoe ẹ ní o shirt ẹ ní o mo máa lọ tà ń gbàǹjo ni. o ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ o ò ní fẹ́ tẹ́ o ò ní fẹ́ tẹ́ ara tá a bá dẹ̀ ti káwò lọ káwò bọ̀ tí èèyàn bá dẹ̀ ti di pé èèyàn ti mọ ìwà ẹ̀ bẹ́ẹ̀ yẹn the next thing tá a dẹ̀ sọ fún ìyàwó ẹ̀ ni pé ó dáa o ìyàwó mi o má bínú. kémi ó dáa má bínú èmi ó dáa má bínú. ó dáa dùn ní má bínú o. ó dáa dùn ní má bínú. àní mo lẹ́yìn yín mọ́. ṣé ò ń bẹ̀bẹ̀ ni àbó ń sọ̀rọ̀. ìyá mú kọnu méjèèjì. irọ́ o lè dá ságídì má sọ fún mi kó dáa dùn ní má bínú. àbí kí ni mo tún fẹ́ sọ má bínú. èmi ni gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí. má bínú kí ló tún fẹ́ gbà lẹ́yìn yẹn. èmi ni ó dáa dùn ní má bínú àbí jẹ́ kájọ máa wò ní ilé yìí. sọ fún gbogbo èèyàn wá rí pé àṣejù ẹ pọ̀ jù ni àṣejù ẹ pọ̀ jù bàbá ti ṣèyàwó ẹni tá a dẹ̀ bẹ́ kí ló tún kù kí ló fẹ́ gbà lẹ́yìn má bínú ẹ sọ fún mi pé àmú nǹkan ẹ lẹ́yìn ẹ àṣejù ẹ pọ̀ jù àṣejù ẹ pọ̀ jù lẹ́yìn tí mo ti bẹ̀ pé má bínú mi ní máa mú lẹ́yìn ẹ mọ́ kí ló tún fẹ́ kí ló tún fẹ́ bá ta nǹkan mi ọkàn bẹ̀ yẹn á sú ẹ o dẹ̀ lẹ́rù jù mí lọ dùnní. Mr. Kògbèrègbè yẹn ò dáa èèyàn fẹ́ wọ́ díẹ̀díẹ̀ nìyẹn báwo lè ṣe máa mú ATM ìyàwó yín tó bá jẹ́ ìyàwó yín náà ló mú ti yín ẹ̀ ní kó kéré tó ẹ jọ àkáǹtì ẹ̀ ó lákáǹtì ti ẹ̀yìn náà ní ti ti yín ẹ̀ nídìí láti mú tẹ́ bá dẹ̀ ní ìdówó ẹ béèrè lọ́wọ́ ẹ̀ á dẹ̀ sọ fún yín pé ẹ jẹ́ ń lọ gbà fún yín o àbí ẹ lọ gbà fúnra yín o ọ̀ ẹ try láti sọ ẹ má ṣe lẹ́yìn ẹ̀ ìwà tí ò dáa ni. kó mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ kó mọ̀ jíwó ìyàwó ẹ̀ o because kò kí n yí ọkùnrin pé tí ọkùnrin bá ń jí owó ìyàwó ẹ̀ ó ń wá ìfàsẹ́yìn fún rẹ̀ ni ìyàwó ẹ̀ máa lọ síwájú òun ó dẹ̀ máa lọ sẹ́yìn tó bá ń gbàdúrà pé kí ìyàwó òun lówó lọ́wọ́ jù lọ kó máa jí ojú kan náà ni ó wà so Mr. Kògbèrègbè kó mọ̀ jíwó ìyàwó ẹ̀ mọ̀ kó lè bá a ní lọ síwájú. má pa mí o ìyàwó nílé má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey baby, we used to talk about things that hurt us. Now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Please don't let me stop. I guess it's goodbye. Papa mio, ìyàwó nílé. Papa mio, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Baby, this your scope is there too much. Just they scope me left, right, and center. You won't keep it. Wari eni Sokoto, wari eni Calabar, wari eni Oyigbo, wari eni Lagege. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Waka every day, so hustle for the pay. Now when people say go slow, you say the which way now? Money for hand and the back for round, you wanna roll around with the big boys in town. So it's